mo kí yín ẹ káàsán àkùsẹ́ látàárọ̀ ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ́yé láti ìkànnì Vicinity 95.3 FM Ikeji-Ile Ìjẹ̀ṣà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn náà. Ìpèpè fún ìjọba ẹlẹ́kùnlẹ́kùn wọ́n jẹ́ àwọn nǹkan tó léwájú ní bí wọ́n ṣe ń ṣe àyípadà ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìfowópamọ́ ilẹ̀ adúláwọ̀ ó ti bu ọwọ́ lu owó kan fún ìdàgbàsókè orílẹ̀-èdè Guinea. Nílẹ̀ òkèèrè ẹ̀kún omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó ti rán èèyàn tó tó 140 lọ sọ́run Ikeji-Ile ní orílẹ̀-èdè Nepal. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Mujeeb Olakunle lóníròyìn yín. Ní bó ṣe wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń pèpè báyìí pé kí àyípadà kó wà lórí tó ní ṣe pẹ̀lú ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe ń sọ wípé kí a padà sí ìjọba ẹlẹ́kùnjẹkùn. Ẹni tó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin tó náà wà nínú àwọn ìgbìmọ̀ wọn Aliyu Ndume ló sọ níbi ìpàdé àpérò ọlọ́jọ́ méjì eléyìí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Kano níbi tó ti sọ fún àwọn oníròyìn wípé àwọn ìgbìmọ̀ ẹlẹ́gbìmọ̀ asòfin àgbà ó ti ṣe àgbéyẹ̀wò àwọn onírúurú ẹ̀sùn tí wọ́n fi ṣọwọ́ fún àwọn nípa bí wọ́n ṣe ń ṣe àyípadà ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní lára àwọn nǹkan tí àwọn pẹ̀kẹ́lù táwọn dẹ̀ bójú wò níbi àyípadà wọn ni tó ní ṣe pẹ̀lú ìjọba ẹlẹ́kùnjẹkùn, ìṣèdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti òmìnira fún ìjọba àbílẹ̀ àtàwọn ẹ̀sùn mìíràn. Ó sọ wípé bí àwọn ènìyàn ṣe ń pèpè ọ̀hún fún kí ìjọba ẹlẹ́kùnjẹkùn kó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ó jẹ́ àwọn nǹkan gbòógì tí wọ́n gbé kalẹ̀ síwájú ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí. Ó sọ wípé ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí náà dẹ̀ ti ń bójú wò lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì kó tó di wípé ìwé ọ̀hún àbí ìwé òfin ọ̀hún yóò tún di tí wọ́n máa lò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ndume sọ wípé kò sí ìbẹ̀rù bójó kankan fún àwọn asòfin tó wá láti apá òkè ọya ilẹ̀ yìí ní bó ṣe sọ wípé kò ní sí ìrẹ́jẹ àbí ìyànjẹ níbi ìjọba ẹlẹ́kùnjẹkùn eléyìí tí àwọn fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún Barau Jubril ló sọ wípé bí ó ṣe wípé àyípadà ó fẹ́ bá ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà àti wípé báwọn èèyàn ṣe ń pèpè fún ìjọba ẹlẹ́kùnjẹkùn ó jẹ́ nǹkan tí àwọn bójú wò àti wípé ó ní àwọn gbọ́dọ̀ kíyèsára torí pé báwọn ò bá pín ire táwọn ò láre ó ṣeéṣe kí ó ṣe àkóbá fún àwọn ògo wẹrẹ tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Ó wá sọ wípé gbogbo àwọn aṣòfin làwọn rí wípé ìpinnu àwọn ó ní ṣe pẹ̀lú ìfẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ni mo sì wà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó ti sísọ lójú àwọn ìlànà kan láti sàmì ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹrìnléní-ọgọ́ta irú ẹ̀. Gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ààrẹ bó ṣe fọ̀rọ̀ ọ̀hún léde lánàá ti ṣe ọjọ́ ìsinmi tí wọ́n ti fi àwọn ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì tó lé ní 464 tí wọ́n fi ṣọwọ́ sí àwọn aláṣẹ TUC, aláṣẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti ẹgbẹ́ àwọn aláṣẹ ẹgbẹ́ olùkẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí tí a mọ̀ sí NANS. Ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ ìnáwó àti ọrọ̀ ajé nílẹ̀ yìí Wálé Ẹdùn ló sọ wípé bí kùrùkẹrẹ àti pọ̀pọ̀ ṣìnṣìn bó ṣe ń lọ báyìí láti sàmì ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ẹlẹ́ẹ̀kẹrìnléní-ọgọ́ta irú ẹ̀. Ó ní wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kò ní bojú wẹ̀yìn láti rí i pé bí nǹkan bó ṣe gbówó lórí lórílẹ̀-èdè Nàìjíríà ló di àfẹ́yìn tẹ́gùn fi sọ. Wálé Ẹdùn ló tún tẹ̀ sọ́wọ́ wájú nígbà tó ń sọ̀rọ̀ yìí di mímọ̀ nílé ìgbé ààrẹ eléyìí tó wà nílùú Àbújá. Ló sọ wípé àwọn rí wípé àwọn tètè mú gbogbo ṣàlóògùn kí ayé kó bàa lè gbẹdẹmukẹ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́dọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo nílẹ̀ yìí wọ́n ti sọ wípé àwọn bẹ̀rẹ̀ sí ní máa ta epo fún àwọn alágbàtà epo nílẹ̀ yìí ní owó lẹ́wà bẹ̀rẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tí a wà yìí.
àwọn ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ tó ń rí sí ọ̀rọ̀ epo nílẹ̀ yìí wá sọ wípé owó ilẹ̀ wa tí ṣòwò náírà làwọn fi máa ra epo làwọn dẹ̀ máa fi ta epo fún àwọn tó bá fẹ́ máa kó epo nílé ìfọpo Dangote ní bí ó ṣe ṣe wípé owó ilẹ̀ òkèèrè dọ́là ni wọ́n lò tẹ́lẹ̀. Àjọ NNPC ni wọ́n ti wá sọ wípé ilé ìfọpo Dangote báyìí ni yóò ní ṣe láti máa pèsè epo tó tó 384 fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ojúmọ́ tó dẹ̀ sọ wípé àwọn ò ní gba owó ilẹ̀ òkèèrè lọ́wọ́ àwọn alágbàtà epo nílẹ̀ yìí bó ti wù kó mọ́. ẹ rántí wípé àwọn ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ti kọ́kọ́ kéde níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ilẹ̀ yìí eléyìí tó wáyé tí ààrẹ Bọ́lá Tinubu tó kó sòdí níbi tó ti buwọ́lù wípé àwọn ilé ìfọpo ti abẹ́lé tó wà nílẹ̀ yìí kí wọ́n máa dúnàdúrà pẹ̀lú àwọn oníbàárà wọn pàápàá jùlọ àwọn tó jẹ́ alágbàtà epo nílẹ̀ yìí kí owó ilẹ̀ wa owó náírà wa kó bá tún lè gbẹnu sókè sí gẹ́gẹ́ bí àwọn àjọ elépo lẹ́yìn náà ti wá ṣe ládéhùn wípé láti ọ̀la lọ tí í ṣe ọjọ́ ìṣẹ́gun àwọn ò ní gba owó dọ́là ilẹ̀ òkèrè lọ́wọ́ àwọn alágbàtà epo mọ́ gbogbo àwọn tó bá fẹ́ máa kó epo nílé ìfọpo Dangote. Nílẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè Equatorial Guinea ni wọ́n ti gba owó kan tó tó mílíọ̀nù mẹ́ta dọ́là owó ilẹ̀ òkèrè fún ìrànlọ́wọ́ láti rí i pé àwọn okòwò kéékèèké lórílẹ̀‐èdè náà ó tún gbẹnu sókè sí látọwọ́ ilé ìfowópamọ́ ilẹ̀ adúláwọ̀. Eléyìí jẹyọ láti lè sọ ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ ti ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ bí ẹni sọgbá. Èyí bí wọ́n ṣe buwọ́lu owó ọ̀hún ni ó jẹyọ ní orílẹ̀‐èdè ní olúùlú ní Malabo látọwọ́ àjọ tó ń rí sí ilé ìfowópamọ́ ilẹ̀ adúláwọ̀ àti ẹni tó ń jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìnáwó nílẹ̀ adúláwọ̀ àti àjọ àgbáyé ìyẹn United Nations ni wọ́n jìjọjọ buwọ́lù fún orílẹ̀-èdè Equatorial Guinea. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Vicinity 95.3 FM Ikeji-Ile Ìjẹ̀ṣà ìpínlẹ̀ Ọ̀ṣun. À ń padà bọ̀nà tá a bá ṣe mímú tán. Ẹ káàbọ̀ padà. Ìròyìn àgbáyé ó ń tẹ̀ sọ́wọ́ wájú. Lórílẹ̀‐èdè Sudan àwọn ọmọ ológun orílẹ̀‐èdè Sudan ni wọ́n ti tako àhesọ ọ̀rọ̀ kan tó ń lọ wípé àwọn ju àdó olóró kan sí ilé-iṣẹ́ United Arab Emirates tó wà ní Khartoum. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe ń járìnrìn báyìí wọ́n ní àkọlù eléyìí tí wọ́n ṣe sí ilé-iṣẹ́ United Arab Emirates ọ̀hún ló bà ilé-iṣẹ́ ọ̀hún jẹ́ ní orílẹ̀-èdè ní ìlú Khartoum. Nígbà tí wọ́n ń fèsì sí ọ̀rọ̀ ọ̀hún ilé ìjọba orílẹ̀-èdè United Arab Emirates ó ti wá dúnkokò báyìí láti gbọ́ ilé ìjọba orílẹ̀-èdè Sudan lọ sílé ẹjọ́ báyìí látàrí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n. Ó ní pàápàá jùlọ àwọn tó ń rí sí àjọ Arab náà lágbàáyé àwọn náà ní gbẹ̀yìn bẹ́ẹ̀ àti ilẹ̀ adúláwọ̀ níbi ẹ̀sùn ọ̀hún eléyìí tí wọ́n fi kan orílẹ̀-èdè Sudan. Àwọn ọmọ ológun orílẹ̀-èdè Sudan ti wá sọ wípé àwọn ò lọ́wọ́ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti pàápàá jùlọ kí wọ́n má ṣàlàyé gbé àwọn lọ sílé ẹjọ́ látàrí ọ̀rọ̀ àti wípé ẹni tí wọ́n bá tìràn mọ́ wọ́n ní kí ò kì í dákẹ́. Nítorí náà àwọn náà ti ṣetán báyìí láti lọ jẹ́jọ́ àti àwọn ẹ̀sùn ọlọ́kan-ò-jọ̀kan tí orílẹ̀-èdè United Arab Emirates tó fi kà wọ́n níbi àdó bọ́ǹbù olóró ọ̀hún lẹ́yìn tó búyọ. Lórílẹ̀-èdè Israel tẹ̀lé ikú arákùnrin kan tó jẹ́ adarí igun kan tí wọ́n pè ní Hezbollah tí ó jẹ́ náà nípè ní ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tó kọjá ló ti wá kọ àwọn ènìyàn lóminú báyìí tí ogun ó dẹ̀ ti bẹ́ sílẹ̀ ní àárín ìwọ̀ gúúsù orílẹ̀-èdè àgbáyé níbi ó ṣe ṣe wípé orílẹ̀-èdè Israel náà ti fi ìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ pé àwọn ti ṣekú pa arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Hassan Nasrallah àti àwọn tó jẹ́ adarí ikọ̀ Hezbollah níbi àkọlù eléyìí táwọn ṣe sí wọn ní Beirut lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá.
Nasrallah ni ó jẹ́ ẹni tí wọn ò tí ì rí kó jáde sí bọ̀m̀bọ̀ láti bí ọdún díẹ̀ sáàkó tá wà yé ní bí ó ṣe sọ wípé ìbẹ̀rùbojo ló bá gbogbo ènìyàn tí wọ́n rò pé ó ti di ẹni tí wọ́n jí gbé ṣùgbọ́n tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Israel ti wá sọ báyìí pé ó náà wà lára àwọn tí àwọn ṣe àkọlù sí ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ adarí orílẹ̀-èdè Iran ìyẹn Ali Khamenei ló ti sọ wípé ikú arákùnrin ọ̀hún tí wọ́n ṣekú pa ìyẹn Nasrallah ni kò ní lọ láṣẹ wípé àwọn náà bá gba ìsan ikú rẹ̀. Ní ẹ̀wẹ̀ ìbẹ̀rùbojo ó ti tún bẹ́ sílẹ̀ báyìí ní bí ó ṣe ṣe wípé àwọn ọmọ ogun orílẹ̀-èdè Israel ti tún ṣe àkọlù sí orílẹ̀-èdè Lebanon. Àkọlù ọ̀hún eléyìí tí wọ́n tún ṣe sí orílẹ̀-èdè Lebanon ní ó ba ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ pàápàá jùlọ ní bí ó ṣe ṣe wípé àwọn mẹ́ta kan tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Palestine wọ́n ti tún gbẹ́mìí mì ní àárọ̀ èní. Eléyìí jẹyọ ní bí ó ṣe ṣe wípé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Palestine ọ̀hún náà tún fi àkọlù eléyìí tí orílẹ̀-èdè Israel tí wọ́n tún ṣe láàárọ̀ òní tẹ̀lé bí ó ṣe ṣe wípé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó ń ṣọṣẹ́ lórílẹ̀‐èdè kan tí wọ́n ń pè ní Nepal. Wọ́n ní kò dín ní ìgbọ̀nrún èèyàn báyìí ló ti lọ sọ́run alákejì ní bí ó ṣe ṣe wípé èèyàn bíi 240 ni ó ti di ẹni tí wọ́n wá kiri báyìí tó dẹ̀ ṣe wípé èèyàn tó tó 111 wọ́n ti fi ara pa yánnayànna níbi ẹ̀kún omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún. Eléyìí jẹyọ ní bí ó ṣe sọ wípé agbẹnusọ tó ń rí sí ọ̀rọ̀ ilé ní orílẹ̀-èdè ọ̀hún ìyẹn Rishiram Pokhrel tó fi léde. Pokhrel ló sọ wípé èèyàn tó tó 4,000 ní ẹ̀kún omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló ti kó bá lórílẹ̀-èdè ọ̀hún tó dẹ̀ ṣe wípé àwọn ti gbà wọ́n là níbi àkọlù ọ̀hún. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kò dín ní ilé tó tó 532 ni ó ti di wíwó lórílẹ̀-èdè ọ̀hún tó dẹ̀ ṣe wípé àwọn afárá tó tó 16 ló ti di bíbàjẹ́ báyìí lórílẹ̀-èdè náà. Ó ní eléyìí jẹyọ látàrí àyípadà ojú ọjọ́ àti pé bí àwọn tó ń wòye ojú ọjọ́ bí wọ́n ṣe ti fọ̀rọ̀ ọ̀hún léde pé irú nǹkan bẹ́ẹ̀ ó ṣeéṣe kí ó máa ṣẹlẹ̀ lórílẹ̀-èdè náà torí pé kò tí ì ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àkàtàn orílẹ̀-èdè ọ̀hún. Lórílẹ̀-èdè Colombia kò dín ní ọmọ ológun orílẹ̀-èdè náà 8 báyìí ni ó ti lọ sọ́run alákejì látàrí bí ọkọ̀ orí òfurufú ọ̀hún bó ṣe di tí ó ṣubú yakata. Nígbà tí ọkọ̀ orí òfurufú ọ̀hún tó ṣubú yakata eléyìí tó ń gbé àwọn ọmọ ológun orílẹ̀-èdè ọ̀hún lọ sí orílẹ̀-èdè mìíràn ìyẹn orílẹ̀-èdè Venezuela lánàá ti ṣe ọjọ́ ìsinmi. Àwọn aláṣẹ orílẹ̀-èdè Colombia ti wá sọ wípé àwọn ọmọ ológun ọ̀hún tí wọ́n gbẹ́mìí mì níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ orí òfurufú ọ̀hún ni wọ́n ń gbìyànjú láti lọ sí ẹ̀ka kan ní gúúsù orílẹ̀-èdè Fìchídà. Àwọn ọmọ ológun orí òfurufú ti wá sọ wípé ọkọ̀ orí òfurufú ọ̀hún tó kó ìjàmbá rẹ̀ lọ́nà ni ó tún ní ṣe pẹ̀lú bí ó ṣe ṣe ìwòye ojú ọjọ́ tó dẹ̀ sọ wípé lára gbogbo àwọn tó wà nínú ọkọ̀ orí òfurufú ọ̀hún kò sẹ́ni tó yẹ ìṣẹ̀lẹ̀ náà. Kó tó di pé amúròyìn àgbáyé tọ̀sẹ́ni wá sópin wọ̀nyí làwọn kókó tá a ti mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. àti mo wá sétí ìgbọ́yín pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń pèpè pé kí orílẹ̀-èdè yìí kó padà sí ìjọba ẹlẹ́kùnjẹkùn tí a mọ̀ sí ìjọba aṣòfin. àti tún mo wá sétí ìgbọ́yín pé ní orílẹ̀-èdè Equatorial Guinea wọ́n ti gba owó kan tó tó mílíọ̀nù 3 owó ilẹ̀ òkèrè fún ìrànlọ́wọ́ láti jẹ́ kí àwọn okòwò kéékèèké lórílẹ̀-èdè náà kí ó tún gbẹnu sókè sí. Owó yìí ni wọ́n gbà látọwọ́ ilé ìfowópamọ́ ilẹ̀ adúláwọ̀. Lákòótán àti mú wá sétí ìgbọ́yín pé látàrí ẹ̀kún omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù eléyìí tí ó wáyé ní gúúsù àti àárín gbùngbùn orílẹ̀-èdè Nepal ní ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá ló ti rán ọ̀gọ̀ èèyàn lọ sọ́run alákejì báyìí tó dẹ̀ ṣe wípé èèyàn 240 ló ti di wíwá báyìí tí èèyàn tó tó 111 dẹ̀ farapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Kó tó di pé a lọ ẹ tẹ́tí gbọ́ ìmọ̀ràn pàtàkì yìí
má jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ ṣe lánàá kó tún gba gbogbo ọjọ́ nìtàn lọ́wọ́ rẹ. Má jẹ́ kí ìbànújẹ́ tàná tàbí nǹkan tí o lérò pé kí ó ṣẹlẹ̀ sí ẹ dáadáa lánàá tí ó wáyé lánàá, má jẹ́ kí ó bà inú ní jẹ́ fún ti tòní. Ìròyìn àgbáyé tọ̀sẹ̀ ní kò ní jù báyìí lọ. Olúwafúnkẹ́ Obi Israel lolóòtú ìròyìn ọ̀hún. Mujeeb Olakunle lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ Ìkànnì Vicinity